ọmọ ẹgbẹ́ òkùnkùn yìnbọn làwọn ọlọ́pàá tó dá dúró. baálé ilé ẹni ọdún 33 kan Idris Ayinla ti há sákóló àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ báyìí. Ó sì ti ń jẹ́wọ́ ibi tó ti rí ìbọn lójú méjì tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́ àti ohun tó rò tó fi pinnu láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn àti ìdí tó fi yìnbọn mọ́ àwọn ọlọ́pàá tí wọ́n dá dúró nírònà. Nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin fi ṣọwọ́ s'Aláròyé lórí ìkànnì WhatsApp rẹ̀ ló ti ṣàlàyé pé àwọn ọlọ́pàá ikọ̀ ayárabíàṣá Rapid Response Squad RRS Èkó ni wọ́n pàdé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Matrix tí afurasí ọ̀daràn yìí àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ kan kó ara wọn kún inú ẹ̀ bámú láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 8 oṣù keje ọdún 2023 yìí. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n kùn lọ́dà pupa fò tí wọ́n pe nọ́mbà rẹ̀ ní EKY 638EX náà doríkọ agbègbè Onírù ní Lẹ́kí lérékùṣù Èkó. ń làwọn ọlọ́pàá RRS tí wọ́n ń ṣe pàtiróòlù ní Admiralty Way níkòyí bá dá a dúró. Bí dẹ́rẹ́bà ọkọ̀ náà ṣe dúró táwọn ọlọ́pàá fẹ́ béèrè ìwé ọkọ̀ rẹ̀ níṣe lọ́kan nínú àwọn bọ́ìsì tó wà nínú ọkọ̀ ọ̀hún ná owó àbẹ̀tẹ́lẹ̀ sí wọn pé kí wọ́n gbà kí wọ́n jẹ́ kóun máa bá tòun lọ. Ó láwọn ń lọ sí etíkun lọ ṣe fàájì ni. Àwọn ọlọ́pàá yìí kò gba owó náà, wọ́n ṣàfi dandan lé pé àwọn máa yẹ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà wò ni. Ó jọ pé àwọn afurasí náà wòye pé àfàìmọ̀ kí àkàrà àwọn má tú sépo níbi táwọn wà yìí bí wọ́n ṣe ń ṣílẹ̀kùn ọkọ̀ láti bọ́lẹ̀ bíi pé wọ́n fẹ́ wá dáwọn ọlọ́pàá lóhùn níṣe ni kálukú wọn kéré mọ́lẹ̀ lójijì tí wọ́n sì júbà ehoro gbanú igbó lọ. Kíá làwọn ọlọ́pàá náà ti rán ìbọn ọwọ́ wọn níṣẹ́, ẹsẹ̀ níbọn ti ba Àyìnlá Idris ló bá ṣubú. Àwọn ọlọ́pàá sì tètè mú un bó tilẹ̀ jẹ́ pé àwọn yòókù rẹ̀ ti sá lọ. Ìbọn atamátàsé kan tí wọ́n ń pè ní semi-automatic àti ọta ìbọn rẹpẹtẹ ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́. Wọ́n sì tètè gbé e lọ sọ́sibítù níbi tí wọ́n ti bá a tọ́jú ọgbẹ́ ẹsẹ̀ rẹ̀. Lẹ́yìn èyí ló dèrò àhámọ́ àwọn ọlọ́pàá níbi tó wà di bá a ṣe ń sọ yìí. Hundeyin ní àfúrásì náà ti ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lójúnà àti fi páńpẹ́ òfin gbé àwọn yòókù rẹ̀ tí wọ́n sá lọ ọ̀hún, torí gbogbo wọn làwọn máa mú táwọn yóò sì wọ́ wọn dé kóòtù tí ìwádìí bá ti parí. CP Ìdòwú Owóhùnwá ti gbóṣùbà fáwọn ọmọọṣẹ́ rẹ̀ ọ̀hún. Ó sì rọ àwọn aráàlú láti máa tètè fi ọ̀rọ̀ àwọn àjèjì tí wọ́n bá kẹ́fín tàbí àwọn tí wọ́n bá wá oníṣègùn tó máa bá wọn tọ́jú ọgbẹ́ ìbọn tó iléeṣẹ́ ọlọ́pàá létí fún ìgbésẹ̀ tó yẹ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.